Message tí a drop lánàá pé àwọn ọkùnrin máa ń kórìíra obìnrin tí wọ́n bá ti dó wọn tán. So, ibẹ̀ ni mo ti extract some of these comments. Tá bá wo comment section yẹn, a rí wípé òótọ́ ni ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ mo rí analysis kan tẹ́nìkan ṣe pé as a result of reduction ní testosterone. Ẹ mọ̀ pé testosterone ni hormone tó máa ń induce pé kí ara ọkùnrin kó produce àtọ̀ tó máa mú wọn feel pé àwọn fẹ́ ní ìbálòpọ̀. Pé tí serotonin yẹn bá ti high as at the time pé the feeling of satisfaction tó máa wá ó máa boost pé tí testosterone bá high wípé after the satisfaction pé serotonin pẹ̀lú dopamine máa increase. Ṣé ẹ mọ̀ pé serotonin ó máa ń calm nerves ni. Now serotonin yẹn neurotransmitter ni, kò kí ń ṣe hormone, is a neurotransmitter tó máa ń calm nerves tára máa balẹ̀. Then dopamine náà ara àwọn feel good hormone ni, ara àwọn sex hormone, pé chemical yẹn àwọn neurochemicals yẹn ló máa boost lára. Pé tó bá ti boost ìyẹn ló máa wá bring about to feeling of pé the person is now okay. A wá gbàgbé gbogbo bó ṣe ń ṣe nígbà tí ó desire ẹni yẹn. Pé ìyẹn ni máa ń mú feeling of pé kì í really ṣe hatred. Tẹ́ bá wo bẹ́ẹ̀ ni yẹn ṣe give analysis yẹn pé but the reverse is the case lọ́dọ̀ obìnrin, pé obìnrin òun ṣẹ̀ṣẹ̀ wà attached ní ti ẹni. The woman is just attached but the man has been detached. Look at the word and opposite. So ó dàbí pé ní ìsìn bí àtítọ́ bá ń gbọ̀nyàn téyàn ò dẹ̀ sí nílé tàbí èèyàn fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ tó ò sí níbi tí restroom ẹ wà tó kàn ń wá bóyá èèyàn kan tó wá sọ pé ẹnìkan kí tọ́ílẹ̀tì wà lọ́wọ́ ẹ̀ ó wá sáré lọ gba kí tọ́ílẹ̀tì yẹn ó wá sáré gbúrúrú ó wá sáré ṣàlò ó clean up everything ó flush. So tó ò bá jẹ́ kí cognitive ẹ kí orí inú ẹ bá tòde ẹ ṣiṣẹ́, ó ṣeé ṣe kó o mọ̀ tí ẹ lọ rèé dá kí nǹkan padà fẹ́ni tó fọ́n kí ṣáláńgá yẹn because ó ti wà okay. Gbogbo bí tí ìgbẹ́ tó fẹ́ yà bí tọ̀ tó fẹ́ tọ̀ yẹn ṣe mú ẹ gbọmọgbọmọ yẹn kò since tó ti rí ìgbẹ́ yẹn yà yẹn ó ti gbàgbé gbogbo ìgbà àkọ́kọ́ yẹn. Ìgbà yẹn ló mọ̀ rí pé toilet ń gan ò fine, toilet ń gan ò clean, kìnìkan. So the feeling of satisfaction tí máa ń wáyé wọ́n ní òun ló dífá fún the thought of hatred, pé kì í really ṣe hatred. So tẹ́ bá lọ wo comment yẹn rí i pé about 90 or 95% of people ló confirm statement yẹn pé is a very correct statement. Now àwọn tí wọ́n wá sọ contrary thing torí mo rí téèyàn kan tó ń sọ̀rọ̀ nípa story Shekem and Dina. Ẹ gbàgbé Shekem àti Dina, ẹ jẹ́ ká lọ wo Amnon and Tamar. Nígbà tí Amnon tó rape Tamar, Bible says he hated her more than he loved her. Ẹ má gbàgbé pé Amnon was infatuated. Amnon wà infatuated ni. Jonadab ló kọ́ níkọ̀ọ́kùkọ̀ pé kó pretend para àwọn òyà kí Tamar lè wá serve ẹ̀. Now ìgbà tó pretend ìgbà ẹni Tamar fi gbé oúnjẹ wá tó fi defile Tamar. Débi wípé ó wá kórìíra rẹ̀ tán kò tiẹ̀ lè jáde gan. Ó ní kó jáde kò dáhùn, kò tiẹ̀ lè fọwọ́ kàn, ó wá kórìíra rẹ̀ bí ìgbẹ́. Bible says he called the palace guard àwọn security pé kán wá gbé shit yìí kúrò lọ́dọ̀ òun because he hated her. Ó kórìíra rẹ̀. Bẹ́ẹ̀ ni tí ọkùnrin bá defile obìnrin tàbí tó bá yẹ pé ó bá ti dó obìnrin, feeling of hatred máa ń kọ́kọ́ ń develop. Now tẹ́ bá wá compare ẹ̀ tẹ́ wá sọ pé ṣebí Shekem ń gbà tó defile Dina ṣe bó lọ rè padà tọrọ rẹ̀ nígbà yẹn ní land of Israel because tí Jacob tó jẹ́ bàbá Dina tí ò bá gbà kan fẹ́ Dina ta ló fẹ́ fẹ́ ẹni tó ti wà defile. Then Jacob understand the fact pé fún Shekem láti wá tọrọ rẹ̀. Ẹ mọ̀ pé Bible sọ wípé ẹni tó bá defile obìnrin kó lọ rè sanwó orí ẹ̀. Now tí kò bá wá tọrọ rẹ̀ pé fún Shekem láti wá tọrọ Dina after tó ti defile ẹ̀ yẹn pé orí ọ̀fẹ́ ńlá ni because Jacob as ọkùnrin ó mọ how Shekem would have felt after defiling Dina. Tó dẹ̀ rí wípé ó tún desire láti fẹ́ despite that she has been defiled ló ṣe tètè yọ̀ǹda rẹ̀. Ẹ wo gbogbo àwọn ìwà burúkú tí àwọn ẹ̀gbọ́n Dina lọ rèé wù gan nínú ilé ṣe àwọn Shekem. So that's why we are saying that the best thing fún obìnrin
ìníkọ́ ọmọ ti jẹ́ kéèyàn ó defile rẹ kó tó fi ọ. The reason is that ìwọ lókù tó mọ wojú rere rẹ, ìwọ lókù tó mọ do what you can to make that relationship work, because as at that time the man has been detached already. Mo rí téèyàn kan sọ ní kọ́mẹ́ǹtì pé kinní kan ṣé wọ́n fẹ́ reduce obìnrin sí object ni. Mọ̀ ń sọ yẹn nítorí wípé we are exposing you guys. But it's better kí obìnrin mọ̀. Obìnrin ní máa ń wà attached tó bá ti di wípé o ti ń gbà. Tí gbogbo obìnrin àgbáyé bá ní tọkùnrin ò bá fẹ́ àwọn kò ní dún àwọn, single motherhood gan reduce drastically. There will be drastic reduction. So nǹkan tí wọ́n expect gẹ́gẹ́ bí obìnrin pé tó o bá ṣe, ọkùnrin yóò torí ẹ̀ nífẹ̀ẹ́ rẹ, yóò torí ẹ̀ fẹ́ràn rẹ. The reverse is the case. After tí ọkùnrin bá do obìnrin tán, àwọn neurochemicals tí ara ọkùnrin máa secrete ó máa mú wà detached ni, because there will be this feeling of pé bí ìgbà tí ọkàn èèyàn bá ti balẹ̀, just like bí kéèyàn fẹ́ tọ̀ tí mo fi ṣàpẹẹrẹ, àbí kéèyàn fẹ́ yàgbẹ́ kó mọ̀ wá rí bí yàgbẹ́ sí tí mo sọ yẹn. Bẹ́ẹ̀ ni kí n fura pé ta bá wà ní báǹkì téèyàn kan bá nídìí báírò tó bóyá ó fẹ́ fill teller, ó wà ní sísà ẹjọ́ ẹ sáré yá mi báírò yín, tó bá lo báírò tán ó lè má dá padà mọ́, kì í ṣe pé ó mọ̀ o, but because of the nature of pé nǹkan tó fẹ́ ṣe ó ti lo báírò yẹn tán, kò rántí pressure tí ó wà lára rẹ̀ nígbà tó fẹ́ bọ́rò rẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àwọn tí wọ́n ti wà nílé ńkọ́, torí ẹ̀ la ṣe ń sọ fáwọn tán ti wà nílé, tó o bá mọ̀ wípé o ní nǹkan kan tí o ń complain sí, wọ́n ti torí rẹ̀ kúrò nínú ilé. The time tó bá jẹ́ pé ó tiẹ̀ máa ṣú mọ́nú òbọ̀ á ṣú mọ́nú ilé ni, because at the time tó yẹ pé ọkùnrin ti wà detached yẹn, tí ẹ̀mí rẹ̀ ti wà detached, tó ní ṣe bá wọn fẹ́ yàwó, àwọn dẹ̀ ń dóyàwó àwọn severally, àwọn ò dẹ̀ hate ẹ̀, irọ́ lẹ̀ ń pa. Hatred yẹn, the ability to hide it, láti allow kí interest yẹn tó grow, òun lẹ̀ ń ṣe. So the best thing fún obìnrin ni kí obìnrin má wulẹ̀ jẹ́ kọ́kùnrin dó ẹ tá fi fẹ́ ẹ, torí tó bá dó ẹ tán, tó bá kórìíra rẹ, kò ní wà under obligation láti tún rejuvenate ìfẹ́ yẹn, because kò tí ì délé ẹ̀. Bẹ́ẹ̀ tó bá ti délé ẹ̀ tán, gbogbo tú tí ọba pa yóò mọ pamọ́ lábẹ́ òrùlé ilé rẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni tó bá máa ṣú, bí ó bá ti ẹ̀gbẹ́ mi ìwà number 2 nìyẹn ń bọ̀ wá ṣe, bó ṣe jẹ́ nìyẹn. Whatever, torí ìgbà tán sọ pé mo rí táǹtí kan sọ pé táwa bá sọ bẹ́ẹ̀ yẹn, àwọn tán wà nílé ńkọ́, ẹni tó ti wà nílé canopy ó ti wà lọ́ndà òrùlé pé ó ti dìyàwó rẹ̀ pabambarì. Nígbà tí ọba ṣú yóò ṣú mọ́nú ilé rẹ̀, tó bá ṣú ó ṣú mọ́ abẹ́ òrùlé ẹ̀ náà ni. Unlike àwọn tán ti wà ń ta láti bí ọdún 7 tán ti láwọn ń ṣe kọ́ṣíìpù egbére, tán ń dóra wọn tó ti mọ gbogbo awé òbò ẹ, gbogbo orun òbò ẹ ló ti mọ̀, everything. Ó lè dijú báyìí kó ya òbò ẹ, kó sketch òbò ẹ, ó wá feel pé òbò tó ti ṣú yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ tó wá gbé wọlé, wasting of money. Do you get the logic? Now the point is, tó bá tiẹ̀ máa ṣú mọ́ inú ilé rẹ̀ ni, kò lè rí ibi tí ó sí mọ́, because péyàn méjì fẹ́ra wọn, family are involved, friends are involved, a lot of people are involved. So ó tó ṣòro fún ọkùnrin láti tètè sáré trash ẹ off because ó ti fẹ́ ẹ, yàtọ̀ fún àwọn tó jẹ́ pé illicit náà ń ṣe níta. So the fact has been established pé apart from exceptional cases, majority of the time ọkùnrin máa ń wà detached immediately after tó bá ti dó obìnrin, ọkàn wọn máa wà detached kúrò ń bẹ̀, pé èyí tó ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀, tó ti nífẹ̀ẹ́ obìnrin òun tẹ́lẹ̀ nìkan ló máa try láti wá ṣe bí ẹ ń fẹ́ tún jẹ́ kí ìfẹ́ yẹn tún grow again. Ṣóyé wa? So nǹkan tá à ń sọ nìyẹn. Now for this video to be helpful, the best thing for a woman is to delay intercourse until you marry a man, or until a man marries you. In order to be at the safer side, it will help you to take time to build love and to build trust. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ń ta yìí, a máa ń ṣe pé wọ́n ugly ni, wọ́n ugly náà. Bẹ́ẹ̀ pé ọkùnrin ń fẹ́ yàn, ó náà ti mọ̀ pé bùkátà ni. Pàápàá jùlọ obìnrin tí ó bá ṣe bí ẹ ń fẹ́ níṣẹ́ kan, ó sì mọ̀ pé òun bá ti dó ẹlẹ́ẹ̀kínní ẹ̀kejì tẹ́ ti bímọ kìíní bí kejì, kì í fi bẹ́ẹ̀ sí much interest bí táyé àtijọ́ mọ́. Ìyẹn ni wọ́n ń delay ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Tán bá sì ti rí wípé òun bá àwọn léèrè fífẹ́ wọn ní kọ̀míìtì. Lójú àwọn single mother míì ṣe máa ń rí. Ẹlòmíì ti bímọ 4 bàbá 8, ẹlòmíì ti bímọ 8 bàbá 5.
tí ó sì sínú ilé kankan nù wọn nítorí wípé lóyún fún mi màá fẹ́ lóyún fún mi màá fẹ́ àìmọye àwọn lóyún fún mi màá fẹ́ tó ṣe wípé tọ́mọ fi pé mẹ́ta wọn fẹ́ obìnrin yẹn wọn ò ní fẹ́ because àwọn wípé owó tó ń fẹ́ lọ rèé kó kalẹ̀ yìí ní ìsìn gan ní ìsìn tó ń kúkú fẹ́ kówó lé lórí náà òun kúkú ti rí lọ́fẹ̀ẹ́ yóò kúkú fowó òun yóò fi ṣe nǹkan míì tó nǹkan tí mo fẹ́ clarify nìyẹn then ẹ̀yin tí ẹ̀ ń tẹ́ wà nílé ẹ má wulẹ̀ worry tí ò bá sí nínú májẹ̀mú ọkùnrin pé yóò fẹ́ ìyàwó méjì kò ní fẹ́ ìyàwó méjì àbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ tí ò bá ti sí nínú kádàrá rẹ̀ ṣóyé wa so ẹ má wulẹ̀ ṣe bí ẹ ń fẹ́ dára yín láàmú àti pé kìíní because ọ̀pọ̀lọpọ̀ àwọn reasons tí àwọn ọkùnrin máa ń ní láti ṣe èyí tó pọ̀ yẹn nature gan bí ara tiwọn gan ṣe rí nature bọ́n ṣe strong tó nature mú wọn lẹ́rú síbẹ̀ yẹn because kò sí obìnrin tó wà láyé yìí tó fẹ́ pé méjì èyí tó wà nínú ilé kò fẹ́ kán gbé mi ìwà mo ti sọ̀rọ̀ rí lórí pre-recorded kan tí mo ṣe èyí tó ń bọ̀ gan ò fẹ́ bá yàn lé àwọn tó ń ṣe number 2 number 3 yìí kì í ṣe pé ó wù àwọn náà wọn ní choice ni they don't even have a choice nísìn bóyá ẹni tó lost ọkọ ẹ̀ bóyá widow ni tó dẹ̀ ṣì young tán ní kó lọ fẹ́ ọkọ míì tàbí bóyá ẹni tó jẹ́ single mother tó ṣàwùrápálárẹ́ nìkan tí ó fi ṣe second tàbí ẹni tó jẹ́ sisi tó yẹ bóyá ó ti dàgbà tó kàn sáwò pé kóun náà lọ́kọ you understand so kì í ṣe pé kò sóbìnrin tó jí lórí ẹni tó fẹ́ wù pé kóun ó pé méjì lọ́wọ́ ọkùnrin but the same ọlọ́run tó dá obìnrin pé kó má fẹ́ ṣe orogún ó náà ló dá ọkùnrin pé kí ọkùnrin ní nature pé wọ́n fẹ́ níyàwó tó pọ̀ so we now have to receive it the way it is pé láti strike balance ó ní pé kóníkálùkù maintain your stand èyí tó wà ń ta tó fi ó wọlé òun gan ọ̀fẹ́ rí ọ bọ́ọ̀ ṣe ń rò wípé kí nǹkan kan sọ̀tá rẹ̀ òun gan fẹ́ kí nǹkan sọ̀tá rẹ̀ mò ń sọ fún yín kò sóbìnrin tó fẹ́ pé méjì choice wọn ò ní ni assuming they have a choice they will have been the first so tó o bá dẹ̀ mọ̀ pé o ráyè gbogbo eléyìí máa ṣe celibacy torí ẹ̀ mo sẹ́ pé tí n bá mi ò lè má sọ̀rọ̀ nípa celibacy because you exempt yourself from all of these troubles and wahalas but as much as celibacy has its own advantages and pros and cons if you want to go in there you should be able to be ready for whatever lifestyle tó bá chose ṣóyé wa so kò sẹ́ni tó fẹ́ pé méjì bẹ́ẹ̀ ṣe fẹ́ pé méjì lẹ́yìn tí ń bọ̀ gan fẹ́ pé méjì bí àwọn tán máa ń bọ̀ tán máa wá ń ṣe second and third yẹn gan àwọn yẹn gan try because initially àwọn yẹn ti mọ̀ pé àwọn fẹ́ mọ̀ wá pín oko ni àwọn yẹn ti mọ̀ tẹ́lẹ̀ pé àwọn fẹ́ wá pín oko dó ni bẹ́ẹ̀ yín tẹ́ wà ń lé tẹ́lẹ̀ lẹ̀ pín oko rí because ẹni tó ti fẹ́ láti bóyá bí ọdún bíi 30 or 20 something years ló ti fẹ́ ọkọ yẹn tẹ́ ẹ ti jọ wà tẹ́ ẹ pé méjì bóyá tó bá ti ẹ̀ láwọn raw material àsìkò kan kò sáà gbé wọn wọlé eventually tó wá ń gbé yàn bọ̀ ìwọ ló máa ṣẹ̀ṣẹ̀ wá prepare ni mo sọ pé you don't prepare for war at the time of war you prepare for war at the time of peace because the time yẹn ìwọ ò prepare ẹ pé ó lè di at some point ẹ bẹ̀rẹ̀ sí ń pín oko yẹn bẹ́ẹ̀ ni tó ń bọ̀ wá ṣe number 2 number 3 yẹn òun ti already mọ̀ pé òun ti láwọn èèyàn ńlẹ̀ táwọn ó jọ mọ̀ pín oko dó so that's why I'm saying that nígbà míì nítorí wípé preparation tí téèyàn ò ṣe tẹ́lẹ̀ téèyàn ò fọkàn sí tẹ́lẹ̀ ó lè wà disturbing ṣóyé wa bẹ́ẹ̀ tí ò bá sí nínú kádàrá ọkùnrin all the same ó possible kó má ṣe ju ẹyọ kan náà lọ so gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kéyìn rest mind èèyàn then face your life majority of àwọn ọkùnrin míì náà tán máa mọ̀ pé àwọn fẹ́ ṣe tó pọ̀ kán tètè ṣe lérí ara wọn o ti wá bímọ kan ọmọ kan tí ọmọ rẹ kan ti fẹ́ pé 40 years ọmọ tí wọ́n gan bí gan ti over bí 30 something years ìgbà yẹn ló tó ṣẹ̀ṣẹ̀ lọ rèé gbé ìyàwó tó fẹ́ gan òun gan ó fẹ́ ọmọ rẹ gan jù lọ gbogbo òye ò ní túmọ̀ tó bá mọ̀ pé o fẹ́ ṣe púpọ̀ àti ìgbà tẹ́ ti jọ ń rápálá tẹ́ ń fi pọ̀ ọmú gàrí lóye o ti ṣe kejì ṣe kẹta káwọn ọmọ wọn lè jọ dàgbà pọ̀ ṣòye yín dé àwọn bàbá tí wọ́n ti pé 60 tí wọ́n ti pé 70 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yàwó èmi ló kù lára bàbá tán ìyàwó tó fẹ́ gbádùn ìwọ tó wà nílé náà ló tó kọ́ gbádùn okó ẹ̀ ńgbà tó ti wà sàn gòdè gbogbo ṣẹ́ ẹ ti dẹ̀ kò sí bókó bàbá 70 ṣe fẹ́ náà rò kò lè dàbí ìgbà tó wà ní 35-40 so tó bá tiẹ̀ jẹ́ wípé nítorí wípé ó ti wà ókè o because ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe number 2 number 3 gangan ti wà ókè gangan ló lọ́ fúnra wọn kàn fẹ́ adé orí kankan náà kàn ríbi torí bọ̀ ni kì í ṣe pé bóyá torí owó bàbá náà ni wọ́n fẹ́ jókòó tì mọ̀rọ́bà ó bá tiẹ̀ jẹ́ pé owó ni wọ́n jókòó tì ṣe báyìí náà lẹ́tí ọkọ̀ gbádùn oko nígbà tí bàbá yẹn ti wà ní Ṣàngóòde so ẹ̀yin gbádùn oko ìyẹn náà dẹ̀ wá gbádùn
owó àbí èwo lẹ náà ti ní. Most of the time àwọn second and third yẹn gan máa ń ti ní lọ́wọ́, wọ́n ti máa ń ní, Ọlọ́run ti máa ń bless wọn, they just need a place. So that is how to just do it and strike a balance. Then gbogbo iṣan tó ti dẹ̀, gbogbo àwọn àìsàn àgbà, àwọn varicocele, àwọn pyronic, gbogbo àwọn nǹkan yẹn, gbogbo wọn ló ti wálẹ̀. So okó mélòó ló kù lára èmi, ló kù lára bàbá 70 tẹ́sẹ̀sẹ̀ ń bá nìkan jowú tó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ bàbá 70, bàbá tẹ́ ti lò tó ti yọ. So gbogbo all of those things yẹn is not supposed to be something téèyàn máa worry lé lórí. So it is well with us. It is well with us. Ẹ má gbàgbé Ọ̀yọ́ Model alternative therapy fún àwa tí a bá nílò àgbo. Gbogbo àwa tí à ń wá DM, mo ti ń forward number wọn sí wa, but each time tí màá ti sọ̀rọ̀ nípa wọn, mo máa ń pe number wọn. So ẹ jẹ́ ká pè wọ́n 08068220700 0707 08068220707 08068220707 ní nọ́mbà Ọ̀yọ́ Model. So ọjọ́ tá a bá máa ṣe live stream, mo máa try láti create awareness. All right.